A kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin pé a tún kú dédé àkókò yìí. Ibi tá a wà báyìí ní í ṣe ìlú Ìbàdàn, níbi tí ìsìnkú ẹni tó jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin èyí tó ṣe bẹ́ẹ̀ jáde láyé lánàá òde yìí, níbi tí ìsìnkú arákùnrin náà tí ó ti máa wáyé. Ibẹ̀ la wà fún ti àkókò yìí. Ọ̀nàrẹ́bù tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọ̀nàrẹ́bù Ọláìdé Akínrẹ̀mí, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Jagaban. Ibẹ̀ ni wọ́n ti gbé òkú rẹ̀ wálé láti ìlú Àbújá báyìí, léyìí tí ó ṣe bẹ́ẹ̀ dákẹ́ sílùú Àbújá lánàá òde yìí tí ń ṣe ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ní ọjọ́ 10 inú oṣù tá a wà yìí, lẹ́yìn àìsàn péréte èyí tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ṣe ọ̀nàrẹ́bù ọ̀hún tó sì ti bẹ̀ jáde láyé. Ikú ọ̀nàrẹ́bù ọ̀hún náà ló bá àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí àti ará rẹ̀ ní òjijì, torí wípé ó jẹ́ ẹni tí ìlú fẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi yé wa pé Ọ̀nàrẹ́bù Ọláìdé Akínrẹ̀mí Jagaban ló ní ó ṣojú ẹkùn Ìbàdàn North Federal Constituency, tó sì já sí wípé ó jáwé olúborí nínú ìdìbò èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé ó jáwé olúborí nínú ọdún 2019 gẹ́gẹ́ bí aṣojú-ṣòfin Ìbàdàn North Federal Constituency ọ̀hún, tó sì tún jáwé olúborí lẹ́ẹ̀kejì nínú ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ó ní olóògbé náà ti jáde tó sì jáwé olúborí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún. Àkókò sáà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ nílò lọ́wọ́ tí ọlọ́jọ́ fi dé báyìí. Ibi tí a sì wà náà níbi tí wọ́n ti fẹ́ sin òkú arákùnrin ọ̀hún ní agbègbè tí wọ́n pè ní Tèmídire Estate ní Tipa Garage Ológun Ẹ̀rú nílùú Ìbàdàn náà la wà báyìí, níbi tá a ti ń gbé wá lórí bí nǹkan ṣe ń lọ látàrí ìsìnkú olóògbé ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà lẹ́rí tí wọ́n bara jẹ́ yìí, tí wọ́n ń fò sókè tí wọ́n sì ń jẹ ara mọ́lẹ̀ látàrí òjijì tí ikú olóògbé náà tí ó jẹ́. Yorùbá ní kì í ṣe kó ṣe àìsàn kan tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni kò ní ìjàmbá ọkọ̀, àmọ́ níṣe ni àìsàn péréte kan tó ṣe láàrin ọjọ́ kan sí kejì tó sì ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí lẹ́nu olóògbé ọ̀hún. Ibẹ̀ náà la wà tẹ́ tí ń rí bí nǹkan ṣe ń lọ báyìí. Àfi kí Elédùmarè kó máa ṣọ́ni, kó má ṣe wá ní àbíkú àgbà, bẹ́ẹ̀ ni kí ó má fi wá pa àwọn òbí lẹ́kún pẹ̀lú bí ògo àti ìràwọ̀ olóògbé tó jẹ́ gbajúgbajà olóṣèlú ọ̀hún bí ó ṣe ṣe bẹ́ẹ̀ wọ ọ̀kùn báyìí látàrí ìkéde ikú rẹ̀ tó wáyé lójijì ọ̀hún. Òun náà lẹ ti rí tí wọ́n ti fẹ́ gbé sọ̀kalẹ̀ nínú ọkọ̀ báyìí, táwọn èèyàn sì sú gbàgbà tí wọ́n sùrù bọ̀ láti fi ojú wọn gan ní òkú olóògbé ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi tóni létí, wọ́n ní ẹni ọdún 51 ó ní olóògbé náà kó tó di pé ọlọ́jọ́ dé tí kú sì pa ojú rẹ̀ dé ní olú-ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá lánàá òde yìí. Ìlú Ìbàdàn la wà rí níbi tí wọ́n ti fẹ́ sin òkú olóògbé náà, kí Èdùmàrè kó má jẹ́ ká rí irú ikú bẹ́ẹ̀ láàrin ara wa àti láwùjọ mọ́ ni. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ máa wo bí ètò ìsìnkú náà bí ó ṣe ń lọ báyìí. A tún máa padà wá fún yín ní àwọn ìròyìn mìíràn nípa ikú olóògbé náà bá ti ṣe ń lọ. Láṣẹ ti Elédùmarè. Ẹ kú ìfojúlóúnjẹ. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kí ẹ lè máa rí wa gbọ́, rí wa wò nípa àwọn àjààbálẹ̀ ìròyìn èyí tí a máa mú wá sí ojú móhùnmáwòrán yín ní òrèkóòrè lórí ìkànnì
àròlé bàbá 1010 TV2 tá a wà yìí. Ẹ kú ìfojúlóúnjẹ o.